nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nínú oṣù kẹrin ọdún tí a wà yìí. Ẹ fi ara balẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí. April 1 nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. Kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi, jẹ́ kí n kọ́kọ́ gbàdúrà. Ọwọ́ tẹ́ ẹ fi láìkì fídíò yìí, tẹ́ ẹ fi ṣíà ẹ̀, lórúkọ Jésù ẹ ò ní fi gbé òkú ọmọ sí. Ẹsẹ̀kẹsẹ̀ tí ẹ bá táìpù àmì sí abẹ́ kọ́mẹ̀ntì yìí, lórúkọ Jésù àwọn ìlérí ọjọ́ tó ti pẹ́ kó bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ nínú ayé yín. Bẹ́ẹ̀ ni, tó bá jẹ́ wípé ìgbà àkọ́kọ́ rèé tó ń wo fídíò mi, make sure wípé o follow mi kó lè rí àwọn fídíò tí mo máa post láìpẹ́ àti láì jìnà. Kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní on the 1 oṣù kẹrin ọdún yìí? Láti on the 1 ló ti fẹ́ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni, àdúrà àgbà ìyanu kan fẹ́ bẹ̀rẹ̀ lórí WhatsApp group àdúrà wa. Ẹ tètè darapọ̀ mọ́ WhatsApp group àdúrà wa, ẹ̀yin tí ẹ ò tí ì láǹfààní àti darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ darapọ̀ mọ́ mi lórí WhatsApp yìí fún àdúrà yìí, ẹ mẹ́sẹ̀gì mi báyìí lórí WhatsApp kí n lè tètè add yín 080 69 75 59 71 WhatsApp number mi nìyẹn. Ẹ tètè mẹ́sẹ̀gì mi báyìí kẹ́ dá orúkọ yín kẹ́ dẹ̀ sọ pé ẹ fẹ́ darapọ̀ mọ́ group àdúrà wa. Ẹ tètè. Bẹ́ẹ̀ ni